Bíbélì Yorùbá tí ẹ fẹ́ gbọ́ wá láti bibeliyoruba.com. Ẹnikẹ́ni kò ní àǹfààní láti ta bíbélì yìí, ọ̀fẹ́ ni. Ẹ sì lè fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó bá fẹ́ gbọ́ bíbélì yìí ní ọ̀fẹ́. Orin Dáfídì orí 39. Mo ní, èmi ó máa kíyèsí ọ̀nà mi, kí èmi kí ó má fi ahọ́n mi ṣẹ̀. Èmi ó fi ìjánu kó ara mi lé ẹnu nígbà tí ènìyàn búburú bá ń bẹ níwájú mi. Mo fi ìdákẹ́ yadi, mo tilẹ̀ pa ẹnu mi mọ́ kúrò lé ọ̀rọ̀ rere. Ìbìnújẹ́ mi sì ru sókè, àyà mi gbóná nínú mi nígbà tí èmi ń ronú. Iná ràn, nígbà náà ni mo fi ahọ́n mi sọ̀rọ̀. Olúwa, jẹ́ kí èmi kí ó mọ òpin mi àti ìwọ̀n ọjọ́ mi bí ó ti rí, kí èmi kí ó lè mọ ìgbà tí mo ní níhìn-ín. Kíyèsí, ìwọ ti sọ ọjọ́ mi dàbí ìbú àtẹ́lẹwọ́, ọjọ́ orí mi sì dàbí asán níwájú rẹ. Nítòótọ́, olúkúlùkù ènìyàn nínú ìjókòó rẹ̀ asán ni pátápátá. Nítòótọ́, lé àwòrán asán lé ènìyàn gbogbo rìn. Nítòótọ́ ni wọ́n ń yọ ara wọn lẹ́nu lé asán. Ó ń kó ọrọ̀ jọ, kò sì mọ ẹni tí yóò kó wọn lọ. Ǹjẹ́ nísinsìnyí, Olúwa, kí ni mo dúró dè? Ìrètí mi ń bẹ lé ọ̀dọ̀ rẹ. Gbà mí nínú ìrékọjá mi gbogbo, kí o má sì sọ mí di ẹni ẹ̀gàn àwọn ènìyàn búburú. Mo yadi, èmi kò ya ẹnu mi, nítorí pé ìwọ lé ó ṣe. Mú ọwọ́ ìnà rẹ kúrò lé ara mi, èmi ṣègbé tán nípa ìjà ọwọ́ rẹ. Nígbà tí ìwọ bá fi ìbáwí kìlọ̀ fún ènìyàn nítorí ẹ̀ṣẹ̀, ìwọ á ṣe ẹwà rẹ̀, á parun bí kòkòrò aṣọ. Nítòótọ́, asán lé ènìyàn gbogbo. Olúwa, gbọ́ àdúrà mi, kí o sì fi etí sí ẹkún mi. Kí o má ṣe pa ẹnu rẹ mọ́ sí omijé mi, nítorí àlejò lé èmi lọ́dọ̀ rẹ àti àtìpó. Bí gbogbo àwọn bàbá mi ti rí, dá mi sí, kí èmi lé agbára, kí èmi kí ó tó lọ kúrò níhìn-ín yìí, àti kí èmi kí ó tó ṣe aláìsí.